Portable dá wàhálà lẹ̀ ní ìlú Canada. Portable dá wàhálà sílẹ̀ ní ìlú Canada. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin lólùfẹ́ mi, ọ̀rọ̀ Portable òun ni mo ní kí n tún sáré fi tó yín létí. Portable dá wàhálà lẹ̀ ní ìlú Canada o. Ẹ jọ̀ọ́, ẹ̀yin lólùfẹ́ mi, tá bá rí ẹni tó mọ ọmọdékùnrin tí à ń pè ní Portable yìí, ẹ jọ̀ọ́, ẹ bá wa kìlọ̀ fún un, ẹ bá wa sọ fún pé kó sáwé gbéjẹ mọ́wọ́, ẹ bá wa sọ fún pé kó tẹ̀lẹ̀ díẹ̀díẹ̀, ẹ sọ fún pé kó má tẹ̀lẹ̀ bàṣubàṣu, ẹ bá wa jẹ́ kó yé wípé agilintí tó ara ń yọ ilẹ̀ tẹ̀, ikú ń pa abọ̀nbọ̀ sí ọ̀pọ̀lọ́ tó ń jọ rẹ̀ mọ́lẹ̀ gbàùgbàù ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ kì í sùn, ọ̀rọ̀ kò kì í sìn lẹ́nu bọ̀bọ̀ yìí, ọ̀rọ̀ kì í sìn lára bọ̀bọ̀ yìí, ọ̀rọ̀ kì í yé tán lára bọ̀bọ̀ yìí. Àbí báwo ni ẹ̀yin Yorùbá ṣe máa ń sọ? Ẹ jọ̀ọ́, ẹ bá mi gbà bó bá ṣe rí, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ mọ̀, a gbọ́ Yorùbá tán, ẹ bá a bá ṣe sọ, ẹ bá wa gbà bẹ́ẹ̀. Ó ṣẹlẹ̀ wípé Portable àti promoter wọ́n ní arákùnrin kan tí wọ́n pè ní promoter Portable, mo gbàgbé orúkọ ẹ̀. Wọ́n ní òun ló gbé Portable lọ sí ìlú Canada láti lọ ṣe ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tí wọ́n ṣe máa ń ṣe òǹtajà àti òǹrajà. Òun ni Portable àti arákùnrin. Ẹni tó gbé ẹ lọ sí ìlú Canada láti lọ ṣe ọrọ̀ ajé, ṣe bówó ló fẹ́ san fún ẹ. Òun náà tó gbé ẹ lọ sí ìlú Canada, owó lòun náà fẹ́ fi pa. Kí ló dé tí ẹ̀yin méjèèjì tí ẹ ṣe jọ wò ṣe? Fídíò yìí jẹ́ kó yé wa wípé torí kò ń ṣe wọ́n ní wọ́n pé Gani Afiji ni nǹkan tí mo wò ni. Ó wá pè pé ńgbà tí promoter tó gbé Portable lọ sí ìlú Canada, bóyá wọ́n ti ṣeré lọ́tún, wọ́n ti ṣeré lọ́sìn. Ó tiẹ̀ níbi kan tí mo tẹ̀ kọ́kọ́ wò tí Portable ń pariwo pé òtútù Canada yìí pọ̀ o, òtútù yìí pọ̀ o, wọ́n ti fẹ́ gbẹ̀mí mi o, Nigeria I dey come, Nigeria I dey call me. Ó sàn sọ gbogbo ẹ̀ tó ń gbọ̀n létè, bóyá àsìkò òtútù ni wọ́n wà ń bẹ̀ báyìí. Mo mọ̀ pé ó ń fìyẹn jókì náà nínú ṣá, fine. So wá ápù pé bóyá òun àti promoter tá à ń sọ yìí wọ́n jọ lọ sí shopping mall kan, bóyá wọ́n lọ ra nǹkan bẹ̀. Anyway, so wọ́n wá ní arákùnrin kan ní Canada ń bẹ̀ tó mọ promoter rí. Wọ́n ní arákùnrin ó ní restaurant gẹ́gẹ́ bí Portable fún ara ẹ̀ gan ṣe ń sọ. Eléyìí ò ṣe pé wọ́n ní wọ́n pé. Ó dàbí ẹni pé arákùnrin ó ní restaurant. Ó wá ń sọ fún promoter Portable wípé kó gbé Portable wá sí restaurant òun kan wá jẹun. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ lótìtọ́ àti lódodo, anywhere tí star bá lọ, anywhere tí celebrity bá wọ̀, ìhùnkíhùn tó lè máa tà nínú ṣọ́ọ̀bù yẹn, ọrọ̀ ajé tó máa dé bá nǹkan yẹn. No matter ohun tóhùn kan lè máa tà nínú ṣọ́ọ̀bù yẹn, ọrọ̀ ajé tó dé bá ṣọ́ọ̀bù ẹni yẹn. Bóyá nǹkan tí ẹni yẹn náà rò nìyẹn pé tí Portable bá tẹ̀lé wá sí ṣọ́ọ̀bù òun, táwọn èèyàn rí pé ó wọ ṣọ́ọ̀bù òun tó jẹun bẹ̀, tán ya fọ́tò, tán ṣe gbogbo ẹ̀ pé á tún promote ṣọ́ọ̀bù òun. Mo rò pé ńgbà tí ẹni yẹn ń bá promoter discuss ẹ̀, Portable gbọ́. Nígbà tí promoter wá ń àdírẹ́sì Portable lórí pé kan lọ sí restaurant yẹn, Portable yarí, ó lóun ò lọ. Promoter ní kí ló dé, jẹ́ ká lọ, ó fẹ́ ṣàlejò wa ni, jẹ́ ká lọ. Portable sọ pé òun ò lọ. Ká má fọ̀rọ̀ gùn, ọ̀rọ̀ di wàhálà. Portable ní tóun bá máa lọ síbẹ̀ yẹn, ẹni yẹn máa sanwó. Ó ní kò sí bí òun ṣe máa lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ gan tí òun gan máa jẹun bẹ̀ tóun ò ní sanwó. So definitely òun náà ní láti sanwó
fún òun kóhun tó lọ sí restaurant yẹn ọ̀rọ̀ yìí ló di wàhálà. Portable ní òun mọ nǹkan tó fẹ́ fòun ṣe, ó ní kò sí bóun ṣe máa dé ṣọ́ọ̀bù ẹ̀ tí wọn ò ní ya fọ́tò tí wọn ò ní ṣe kíní tí àwọn èèyàn ò ní rí òun pé ó fẹ́ fòun tajà ni òun dẹ̀ gbọ́dọ̀ gba owó. ẹni lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí kó go viral, kó kan àwọn olólùfẹ́ Portable lára, kó kan àwọn family Portable lára. Kẹ́lẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe gbogbo yín ni mo rí o. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ṣe ń dá sí ọ̀rọ̀ yìí Ọlọ́run á dá sọ̀rọ̀ títí yín náà. Bẹ́ẹ̀ ṣe ń follow program yìí gbogbo nǹkan kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù nínú ìgbésí ayé tí yín náà Ọlọ́run á bẹ̀ yín náà dá sí. Ẹ bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe kí lẹ̀ ń dúró ṣe. Ẹ̀yin náà subscribe ká tó máa jẹ gbádùn ètò yìí. Ọ̀rọ̀ Portable ni mo tún mú wá yìí sí ká tún jẹ gbádùn ẹ̀. Ọ̀rọ̀ Mohbad ṣì ń bọ̀. Justice for Mohbad a ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ọ̀ǹtì tá a bá gba justice yẹn ó ṣì ń bọ̀. Ẹ jẹ́ kí n sáré fún yín ní ti Portable yìí náà. So kí ni mo wá ń fàyọ? Ibi tó bẹ́ ti ń drag ọ̀rọ̀ yìí mi ò wá mọ̀ ẹni tó kọ́kọ́ gbá ẹnìkan lẹ́sẹ̀ nínú mọ́ yẹn, but according to nǹkan tí Portable sọ jáde nínú fídíò yẹn ó dàbẹ̀ ní pé promoter ìlú ọkọ̀ gbà ní ẹ̀ṣẹ̀ torí Portable ń sọ fún wípé kí ló fi mí pè ṣọ́ máa ṣe ló pè mí ni wàá gbá mi lẹ́sẹ̀ ó wáyé sẹ́tù pé bí a kíkí máa wù ẹ́ mo ò ní wù ẹ́ o mi ò ní ṣe kinní kan o àbẹ̀ ìjà gidi kan ní o tó bá lọ wò bí a torí pé o ga o ṣe kinní kan o ṣe gbá kan ó bẹ̀rẹ̀ sí ní ju ohun ọmọ ta yẹn ok all well and good. Mo rò pé bọ̀bọ̀ yẹn ló kọ́ gbà ní ẹ̀ṣẹ̀ kí Portable náà tó reply padà. Ìjà yẹn lọ àwọn security dé àwọn ọlọ́pàá débẹ̀. So mo wá rí kan náà àwọn ọlọ́pàá yẹn bóyá ó ń sọ fún Portable pé kó press charges against bọ̀bọ̀ yẹn. So Portable wá sọ pé bóyá kan tí máa ṣe náà nìyẹn bó ṣe máa ráìdì mi ní Nàìjà nìyẹn wọ́n máa bá mi jà ní Nàìjà wọ́n máa nà mí Nàìjà wọ́n máa ṣe kinní kan nǹkan kan ò ní ṣẹlẹ̀ ibi báyìí àwọn aláwọ̀ kan máa lọ pe ọlọ́pàá. Ó dàbí pé Portable náà ti ready láti follow nǹkan tí àwọn security yẹn sọ. Mo rò pé suddenly gbàtà wọn yẹn gbọ́ bẹ́ẹ̀ wọ́n sá sọ pé prank ni wọ́n ní wọ́n change ẹ̀ sí prank. Portable wá sọ wípé ó prank o kò prank o nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ máa sanwó ẹ̀ torí pé kí ni many people ló ti ń kámẹ́rà òun yìí many people ni wọ́n ti ń fídíò òun yìí ẹ̀dẹ̀ ní prank ni tó bá yẹ pé prank náà ni ẹ máa sanwó ẹ̀ but ẹ̀ṣẹ̀ tó ń gbà ẹ nǹkan tóun ti tọ́jú sí ẹ lára kó máa lọ sí kí ló tọ́jú sí lára. Ẹ lólùfẹ́ mi ẹ gbọ́ statement yẹn Portable ń sọ pé nǹkan tóun tọ́jú sí bọ̀bọ̀ yẹn lára kí bọ̀bọ̀ yẹn máa lọ sí ó ṣe prank o kò ṣe prank o nǹkan tóun tọ́jú sí ẹ lára kó máa lọ sí jọ máa lọ fún ẹ ní àgbomu ò ní yè ẹ jọ tí nǹkan kan bá lọ ṣe bọ̀bọ̀ yẹn ṣé Portable ti kó bá rẹ̀ gbà á lè ní gbà á lọ́la tójú òun ò bá fọ́ rabọ̀rabọ̀ ló máa kú. Ó jà ní Nàìjà títí wọ́n mọ̀ọ́nù ẹ wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ CS náà ò gbọ́ ó tún gbèdé Canada. Ok let's assume bọ̀bọ̀ yìí ló kọ́kọ́ gbá ẹ bọ̀ ṣó yẹ kó le tó gbogbo eléyìí wá sí restaurant ò lọ sí restaurant èmi wò pé kò yẹ kó lè le tó léyìí. Ẹ ló lè fẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ó wà most important kí àwọn fans Portable kán lè gbọ́ kán lè wọ́n ọ̀nù ẹ̀ wọ́n lè tọwọ́ ọmọ ẹ̀ báṣọ kẹ́lẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Bí mo ṣe ń sọ lọ o gbá bọ̀bọ̀ yẹn lẹ́sẹ̀ àbí mi mọ nǹkan tó lóò fi kan bọ̀bọ̀ yẹn tí wọn kọ́ bá ṣe bọ̀bọ̀ yẹn sìn o ti rugi oyin. Now wá sọ fún mi promoter wo ló máa rí nǹkan tí wà àti bọ̀bọ̀ ìjọ ń pò sí tó tún máa fẹ́ promote ẹ̀ ń jọ mi promoter wo ló máa tún fẹ́ promote ẹ̀ ń jọ mi pẹ̀lú àwọn wà tí òun kú yìí. Portable ojú ọmọ kan tí mo like ẹ gan but ó ti tó bí fídíò 5 sí 6 títí tí mo ti ṣe fún ẹ pé kó o tiẹ̀ jáwọ́ kó nu gbogbo ọ̀rọ̀ wáyé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ CS náà ò fẹ́ gbọ́ tó bá jẹ́ pé ifá máa jà náà ni wọ́n dá fún ẹ dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ́ tó bá tiẹ̀ dá ifá máa jà fún ẹ ìwọ náà fi pẹ̀lẹ́ sí ẹ lólùfẹ́ mi ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Portable ẹ jọ̀ọ́ ẹ bá mi share kẹ́ni bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ire o mo tún padà bọ̀.